Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. A wá ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá. Aṣíwájú nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run, Akáyìndé gbẹ̀gbọ́n, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run kó máa bá àwọn sàábé ànábì àti gbogbo àwọn tí wọ́n bá a ṣiṣẹ́ tọ́lọ́run fi ní kí Islam kó gbòòrò káàkiri àgbáyé báyìí. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó bá àwa tí à ń ṣètò iná àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa. Àmín ya Allah. A kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam tá à ń pè lédè òyìnbó ní Islam in Focus. Lálẹ́ yìí, mo gba àlejò ńlá, ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́, pàápàá jùlọ ẹ̀kọ́ èdè Lárúbáwá àti ẹ̀kọ́ Islam. Professor wa Mashood Mahmood Jimba, wọ́n jẹ́ igbákejì Vice Chancellor fún Kwara State University ní Mọ̀lété. Professor Jimba, assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sórí ìjókòó yìí, a sì tún kí yín káàbọ̀ Hajj. Ẹ̀yin ni alága fún ètò Hajj ní ìpínlẹ̀ Kwara. Ọlọ́run sì ti fún yín láǹfààní láti lè ṣe Hajj bí ọdún 3 sẹ́yìn. Àkọ́kọ́, ẹ kó over 3,000 àwọn alálàájì lọ. Ẹ̀kejì, ẹ kó over 2,000 àwọn alálàájì lọ. Èyí tó kẹ́yìn lẹ́lẹ́ẹ̀kẹta yìí tá a sì tún bẹ lọ́nkọ́ yọ̀ọ̀da fún yín, kẹ́yìn náà ní kẹ́ ẹ tún wà ń bẹ̀ fún ti ẹlẹ́ẹ̀kẹrin tí ń bọ̀ yìí. Èyí tẹ́ ẹ ṣe gbẹ̀yìn 1,715 lálàájì tẹ́ ẹ kó lọ. Àwa ní ká béèrè lọ́wọ́ yín, iṣẹ́ ajé ò rọrùn, àmọ́ àwọn tí ó bá lọ Mọ́kà rí wọ́n rò pé nǹkan afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ní Hajj. Ẹlòmíín lọ Hajj yẹn ó sì padà dá Ọlọ́run mọ̀ bó ṣe yẹ kó dá a mọ̀. Nígbà tó wá lọ ṣe tàwáfù tí ó fi máa darí pa àlùwàdà, tàwáfù àlùwàdà ẹ̀ tó lọ ṣe nílé Olúwa. Èmi máa ń sọ fáwọn èèyàn tá bá ti ń jáde kúrò ní hòtẹ́ẹ̀lì pé ẹ ń lọ ṣe tàwáfù àlùwàdà, ẹ má gbàgbé àti sọ fọ́lọ́run pé ẹ fẹ́ padà wá o. Tọ́ ọ bá ti rántí wí, ó ṣeéṣe kó má dọ̀ padà wá. Tálíkì àmì èdè tásìkò tó wí kò láyé ètò ẹ̀kọ́ àlọ́bọ̀. Ìbéèrè àkọ́kọ́ tá a fẹ́ bi yín òun ni pé ètò Hajj lọ́dún ni. Bó ni ètò ṣe lọ nípa accommodation fáwọn alálàájì, ìrìn àjò wọn láti ibìkan síbìkan, transportation àti oúnjẹ tán sáàbù wọn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àbáwá olóòtú ètò àti gbogbo olùgbọ́ mi káàkiri àgbáyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ kúrọ̀lẹ́. Wa alaikum assalam wa rahmatullah. Ṣe rí ṣe Hajj bí ẹ ṣe sọ, ètò Ọlọ́run ni. Ètò tó sì lágbára púpọ̀ ni. Allahu Akbar. Pé Ọlọ́run náà rí pé ó lágbára púpọ̀ ló gbogbo ìdájọ́ adarí àwọn èèyàn wà ń bẹ̀, àwọn èèyàn ogun ọ wà ń bẹ̀, wọ́n tẹ ọmọlẹ̀ wà ń bẹ̀, gbogbo Ọlọ́run fi sí gbẹ̀yìn. Allahu Akbar. Gbẹ̀yìn yẹn tó o bá ti tí mọ́nì ò bá ti pé sára rẹ̀ á kírun. Má ti sọ pé á jì ya. Ìbájú lọ́kàn tí mọ́nì wọ̀rọ̀ pé kí ẹ̀sìn lọ́run náà pé ìrun pípé gbogbo nǹkan kó ti pé. Ájì ẹni bá lágbára ni ẹni bá lágbára. Man istata'a ilayhi sabil.
agbára wọn sì kórè ṣe agbára owó ń bẹ agbára nǹkan mìíràn ń bẹ agbára ti agbára gan ń bẹ kí yẹn ní káró fi kó léegun bẹ́ẹ̀ lọ ọlọ́run máa fi sí gbẹ̀yìn gbẹ̀tọ̀ tí nǹkan bá ti pèsè ara yẹn bàbá wa kí ẹ mọ̀ jẹ́ dábàá fún lọ́wọ́ ọ̀rọ̀ owó nìkan kọ́ àkọ́kọ́ náà èkejì tọ́lọ́wọ́n bá ti wá pèèyàn a máa rò pé ó yá wà dání ń pèèyàn olówó lọ́wọ́ ni wàláhì tàlà tọ́lọ́wọ́n bá pè wọ́n ní lọ́wọ́ Allahu Akbar. àìgbèrún olówó ó lè mọ́ràn yẹn lọ́wọ́ ọkàn rẹ̀ ò tẹ̀ ní síbẹ̀ àbí kó ní nǹkan kan tí ń dẹ́rù bà bó ọlọ́run sáà mọ bí ṣe é ṣe dé lọ́gbẹ́ tí ò bá ti pè ọ́ kọ́dà àwọn Saudi gan mọ̀ pé tọ́lọ́wọ́n bá ti pè ọ́ gbogbo ẹni tó wà ní Saudi kọ́ ló máa hajj àwọn ọmọ gbòòrò Saudi tán bí sí Maka tó ti pé 60 ọdún tí ò lọ hajj wa. Allahu Akbar. ó lè lọ múra o ó lè lọ múra láì mi ìgbà. òfin bẹ kó tó lè ṣe hajj. ẹ bí kò yìí sì pé ó náwó kan lọ rẹ pé àmọ́ básìkò wá ti tó o lè lọ náà ni. tó túmọ̀ sí pé ọlọ́run ló láyè tá a wà yìí gbogbo ayé lónìí ọba àjọmọ Saudi jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun so yìí wọn lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kejì ní tẹ́ bí wá ni pé bó lè tó ṣe lọ. tí wàá ṣètò kalẹ̀ látòkó Nàìjíríà wàá ti dí gbàrà láti bẹ̀rẹ̀ ètò bóyá o mítìnì àwọn ṣe mítìnì àwọn tí ó wà ní kíní àwọn tẹ̀tù Nàìjíríà ti gbogbo ẹ̀ tá a pọ̀ káàkiri yìí wọ́n nísìnyí ní Kwara yìí nísìnyí ìran bí oríṣi mẹ́rin ni la wà ní Kwara tàbí ọmọ lọ hajj Yorùbá wà nù wa Hausa wà nù wa Tapa wà nù wa Fúlàní wà nù wa àwọn Bàrùbá wà nù wa ìran márùn tí wàá wáyé gidi wàá tún wá lé gan ẹ bá ti lẹ́yìn sí ètò kan kalẹ̀ táwọn akẹ́kẹ́ ń sédè gan táwọn carry everybody along. wọ́n kàn bọ́ lẹ́gbẹ̀ẹ́ kí náà ń wí àwọn Fúlàní nìkan náà tọ́jú ẹ̀rí àwọn tí a máa ń wọ̀ rẹ̀ sí àìsí ní Yorùbá náà sì ní àwọn tọ̀hún tó máa gbé àrí àwọn ọmọ ìyá wọn Yorùbá àwọn elédè wọn náà so àti tí kí a gbọ́ àwọn kìíní yìí iṣẹ́ tó ní agbára ní bàbá wa kó wà ní àlékún yìí pé kọ́dà bá jẹ́ lédè kan náà wà kájọ́ wọn àyẹ́ lédè kan náà láìtàláì àwọn pọ́nrẹ́mù ìdarí èrò kì í ṣe tó easy. Àmọ́ àdúgbò Ọlọ́run ọba alhamdulillah gbogbo ètò tá a ti kalẹ̀ lọ́dún yìí Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ní í ṣe o ní ìbára rí iṣẹ́ àjẹ yálà ọlọ́ ṣe àjẹ orí iṣẹ́ ni o àbò darí àwọn aláàjì Ọlọ́run wa ṣàánú rẹ̀ fún ọ lórí yìí bẹ́ẹ̀ má rí ìpè bọ́yá wọ lórí agbára rẹ kọ́ Ọlọ́run ni Ọlọ́run ló ṣe irú ẹ̀ lárí lọ́dún yìí ìsí àrògbé bọ́yá àtún lè ṣáàjì kan tó dábàá wọn tó ní tí wàá ní kí ni à ń wí tó wàá gbé aṣọ tuntun tó dá jáde tó wàá tí gbogbo ayé náà ń sọ pé tọ́nu yìí àdúgbò Ọlọ́run ọba alhamdulillah. àwọn kọta akọrin lè mọ̀ ń bẹ̀ ni pé gbogbo àwọn alálàyé yẹn pé tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàyé ọ̀tọ̀ ní tẹ́mọ̀ wí ọ̀tọ̀ ní máa wí ẹlòmíín múra pé a tó àṣírí lọ́hùn kọ́lá gbogbo àwọn olóṣèlú wọn tún máa ń lọ gbéra wọn lẹ́sẹ̀ lọ́hùn ìta tó kànù bólóṣèlú kan bá ga kan ló bá yín òní àwọn opposition wọn tún fi ti yún wọn láwọn fẹ́ hit ìjọba kan ó sì ti àwọn olórí wọn tún àwa náà máa lò wọn bá ti ń hit àwa táwọn iṣẹ́ wọn ò rí sí wọn ò ní níbọ̀ àwọn. wọ́n tún máa fóònù lé. wọ́n ti gbé sórí atẹ́gùn báyìí ìjọba òun ní máa bí ṣe máa ṣẹlẹ̀ gbogbo ọdọọdún àmọ́ lọ́dún yìí Ọlọ́run ṣàánú ọ̀pọ̀. alhamdulillah. gbogbo ètò tá a ṣe kalẹ̀ pátá ẹnu area kan láti ní prem díẹ̀ tọ́lọ́run ti bá a sọ̀rọ̀ ni pé ètò tá a kọ́kọ́ gbàtà dán ta lọ gọ́vùnà máa rán wa lọ a lọ jọyìn gbogbo àwọn yòókù wa lọ́hùn káàkiri gbogbo Nàìjíríà àtàgbẹ́ lọ ṣe pàdé. a lọ ṣe pàdé àwọn tí ó bá gbálé àwọn tí ó dáná oríṣiríṣi nǹkan a ti wá ṣe gbogbo ètò kalẹ̀ àwọn Saudi náà wá létò tí wọn tó yẹ pé àwọn gangan bẹ tí wọn ti ìwòlẹ̀ wọn dàgbò ẹnu wọn lọ́wọ́ ni táwọn ti múra kalẹ̀ pé tí ó sì déédé àwọn yẹn wa ti ń bọ̀ ni wọn lè gbá eléyìí ó kó bá àwọn ètò àwọn ó yọ sẹ́gbẹ̀ẹ́ ni wọn bá di wàhálà sí wa lọ́rùn àwọn aráàlú ò fẹ́ gbọ́ yòó aláàjì ò fẹ́ gbọ́ yòó pé wọn bá ti ní ìnira ìṣẹ́jú 5 10 báyìí dé ọmọkùnrin tẹ́wàá yìí ti wà nǹkan sí wà láì wọ́n dàrú wọn lọ́rùn ó ti wà nú ẹ̀jẹ̀ wa ni pàápàá jùlọ àwọn kan náà láyé so tẹ́lẹ̀ yìí ti máa pọ̀ jù ni pé kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa gbọ́n nǹkan yìí àmọ́ lọ́dún yìí wàláhì Ọlọ́run gbé iṣẹ́ rẹ̀ wá ó gbé débi sí máa gbé débi àwọn tí ò ní gbọ́ nǹkan yìí díẹ̀ báyìí ni wọ́n majority àwọn tá a kọ́ lọ́dún yìí wàláhì wọ́n fún àwọn àlàyé alhamdulillah. inú wa sì ń dùn ká inú wa jẹ́ kí àṣeyọrí yẹn kó wá pọ̀ gan-an tí wọ́n wá ń dùn àwọn tí ó bá tẹ̀ láwọn fẹ́ máa bínú tí ọ̀rọ̀ bá yẹ wọn yarí àwọn wọ̀nyí àwọn ẹlẹ́kọ̀ọ́ pọ̀ nù wọn lọ́dún yìí àwọn bíi professor university àwọn oríṣi àwọn tájọ lọ láwọn táwọn náà sì rí pé kí ni iṣẹ́ bí àwọn eléyìí àwọn náà tún sáré máa kọ́lá tí kan oúnjẹ wọ́n máa bá àjọ máa pín oúnjẹ ni àjọ máa gbogbo ètò Ọlọ́run kájọ àgbọ̀ra wáyé so yẹn àwọn díẹ̀ ni wọ́n fún wa ní program tá a sì lè máa kọ́lá ń lé gan bá a sì máa ṣe náà so yìí wọn kò yẹ kó dùn yìí ètò dé ní kúkúrú Ọlọ́run kò lọ rẹ dé lọ́dún ààrẹ wà lára. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí Ọlọ́run ti wá ṣe tọ́lọ̀ ní kí gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bí àṣefẹ́ àwọn alálàájì fúnra ara wọn ká darí èrò
náà lẹ ti ṣàlàyé ó lágbára púpọ̀. Ìṣòro wo lẹ rí pẹ̀lú àti darí alálàájì torí ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ti jáde? Gbogbo irú ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ṣe fódìdí ọ̀sẹ̀ kan láti lè fún wọn nímọ̀ràn ọkùnrin obìnrin nǹkan kan mọ́ra wọn. Ẹ lè dọ́hùn káwọn kan mọ́ yọ̀ wá sí yín. Bó làwọn alálàájì ọdún ní ṣe láti lè fi mọ iyì iṣẹ́ tẹ̀ ń ṣe? Nítorí padà síbi tí mo wílẹ̀ kí n náà pé Ọlọ́run ṣàánú ọpọlọ ni. Alhamdulillah. Ọ̀pọ̀lọpọ̀ wọn majority wọn ni wọ́n gbọ́ wáyé. Kọ́lá tí nǹkan fẹ́ yíwọ́ lọ́wọ́ tó yíwọ́ ń gbà mí inú wọn láti rẹ̀ tí ó pàkíyèsí prof ìjà tó ń lo ọgbọ́n báyìí wò ìjà dàbí ọgbọ́n àánú sùn wọn nígbà tí n ta gbé lọ́wọ́ ètò ọ̀hún ti yí padà. Ọlọ́run sáà ní ká máa gbọ́ra wáyé wọ́n behave dáadáa lọ́dún tó yẹ pé kódà a lè sọ pé àlọ́ àwọn aláàyè ibi tó ní rẹ̀ àwọn náà sì jẹ́ kán mọ̀ pé kódà gbogbo àtàbà sọ̀rọ̀ bàbá wa tó ń jẹ́ Amirul Hajj tí wọ́n yàn fún wa lọ́dún yìí bàbá dáadáa bàbá náà wọ́n dàgbà àwọn bàbá wa ọba Saragi bàbá náà Ọlọ́run fún làákàyè ó fún ní ara 71 years ní wọ́n lóyìn. His Royal Highness is a friend. Bàbá dáadáa ni bàbá náà. Is a brother. Àmọ́ wọ́n ti di bàbá wa. Bàbá gbogbo bàbá wa ni wọ́n farabalẹ̀ wọ́n fara dàn wọ́n á ní gbádùn lọ́wọ́ kọjá bẹ́ẹ̀ ni. Alhaji Abdullahi Pọ̀tọ́. Bàbá wa Olùpọ̀ Àjàṣe Èpo. Wọ́n ṣe gudugudu méjì àmì bá ń pẹ́. Alhamdulillah. Amirul Hajj báyìí mọ́. Allahu Akbar. Ẹ wá ń fọdún yín dún. Bẹ́ẹ̀ náà ni tàkọ́kọ́ ìdí mi kọ́kọ́ lọ bàbá wa olórí ẹgbẹ́ ìmì òkan rẹ̀ rí o. Ìyẹn wà wọ́n lu gbogbo tí wọ́n ní connection káàkiri tí a bá ti ní problem kan báyìí ó pe gọ́fúnà. A distinguished senator. Ó pe mínísítà Abuja pé wọ́n adúpẹ́ lọ́dọ̀ lọ. Ó pe gbogbo wọn kíákíá sì ń sọ tí Olùpọ̀ tó wà ní kíni yóò tó kiri àwọn èèyàn gbọ́dọ̀ tó láwọn. Gbogbo nǹkan kọ́dà yóò mọ́ bá gbé ẹrù nǹkan rẹ̀ ọba máa gbé ẹrù fáwọn yẹn. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Tọ́dún yìí wá tún wá ó tún peléke wá dàbí ti lásìkò náà. Abẹ́ ìmọ̀ tó gbé nísìnyí bóyá kí gbogbo àwọn gómìnà tó bá ń débẹ̀ nísìnyí kí wọ́n bá yin àwọn ọba torí tẹ́lẹ̀ ìlú máa ń bá àwọn èèyàn pé àwọn ọba ó ṣe ọlá ni pé nísìnyí àwọn gbádùn àwọn ọba yẹn bóyá ká tún padà ká máa yin àwọn ọba kí wọ́n tún ṣe Amirul Hajj. Àwọn ọba tó lẹ́sìn lání. Àmọ́ tí ò bá sí báwọn náà. Ẹ̀sìn náà sì dùn wọ́n là. Àwọn ọmọ bọnú ara wọn ni. Adúpẹ́ lọ́dọ̀ lọ. So ní kúkúrú àwọn majority àwọn aláàjì wọn bí i dáadáa lọ́dún inú ọba gan dùn tó bá gan sì máa sọ pé inú wọn dùn pé fún wọn àlá àwọn alálàájì sẹ́wọ̀n tó ń bá rìn lọ́dún ẹ kú oríire ẹ̀sìn jẹ́ kí inú wọn máa dùn títí tá fi kó lọ́wọ́n tí bàbá wọn sọ̀rọ̀ nù. Àmọ́ gẹ́gẹ́ bí sọ àdémọ́ ra wọn kùdìẹ̀kùdìẹ̀ ẹjọ́ tá ti dé láti Mẹ́dínà tá a wá àwa la máa dé láti àwọn elétò àwọn àna ọkọ̀ tí ó bá dé láti àti dé báyìí tí mo nílé tí mo sọ pé ọ̀tọ̀ nílé tá a plan fún ọ̀tọ̀ nílé tán fún yín àwọn wọ́n jìnnà síra wọn àwọn mọ́tò bọ́ọ̀sì wọn kó wọn lọ mẹ́wàá ni wọn kó wọn bọ̀ ní dísìn wọn kó àwọn kan lọ bì kan èmi wá àwọn adébáyé dé adésọ̀wọ́ ni ní bá bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ṣé chairman èmi wọn kàn wá dún wájú mi ni àtọkùnrin mo rò pé tọkọ ìyàwó yìí tẹ mọ́yìn tẹ dáwọn mọ́ gbàtà ṣé chairman ṣé ìtòlẹ́ ṣe yìí ṣé wọ́n yẹ kẹ́ ṣe ni wọ́n yẹ kẹ́ ti mọ iye tí ó lọ ibi tí àwọn tí ó kó síbi nísìnyẹn wọn láwọn ilé kan látọ̀ lọ ṣe sùúrù bí ṣe máa rí náà nù ẹ máa no kíní kẹ́ tọ̀ sábẹ̀ wọn náà ni wọ́n lọ ń bú wọn sọ̀rọ̀ náà sáà mo rí jọ́ kejì mo rí wọn jọ́ kejì ẹ̀dọ̀rẹ́ gbogbo nǹkan ti yí padà oúnjẹ ti ń lọ déédéé gbogbo tọ̀ àdúgbò Ọlọ́run wa so àwọn kọ̀ọ̀kan àlèmọ́ rí rẹ̀ àmọ́ pé à ń fi òṣèlú bá nǹkan jẹ́ bí tí máa ń wá tẹ́lẹ̀ tí máa ń jà tó máa ń búra wọn tó máa gbé kinní sí máa gbé káàkiri tó máa ń sẹ́ndì gbogbo ayé wàláhì kò ṣẹlẹ̀ ọdún yìí àkọ́kọ́ nìyẹn sá èkejì sọ́nà tó wá ní kí èèyàn ti fi sí nígbà tá a sọ níjẹ̀jọ́ lóhun tó yà wá lẹ́nu pẹ̀ ni pé àwọn èèyàn wọ́n ń rí nǹkan he wọ́n sì ń gbé wa. Allahu Akbar láwọn dúkìá tó bù háyà. ààrẹ tó wọ́n sì ń rí tí wọ́n sì ń gbé wa àkà tó rí sí méje. Allahu Akbar ẹ̀sìn ló dùn wọ́n là àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin wọ́n sọ góòlù nù wọ́n sọ tọwọ́ to millions of naira. wọ́n sì gbé wa bá wa pé bóyá jókè tájọ́ kẹrin rẹ̀. ìtì jẹ́ pé yẹn gbọ́ lọ́hùn gbọ́nu tí ì bá ṣe tiẹ̀ má mú má gbé bọ́ọ̀ bá he dá padà fẹ́ni tó ní. last year afáwa kan mẹ́mbà bọ́ọ̀dù ni tí ń ṣiṣẹ́ ní bọ́ọ̀dù ni aláṣẹ làlá ń pè wọn lórí owó kan bàtàbàtà pé ó sì wá gbé fún bọ́ọ̀dù kódà ahọ́nà rẹ̀ níbẹ̀ pé Masha Allah ẹni ọba ti jẹ́ kọ́ lọ́wọ́ ó tóun. àwọn náà tó ń bọ́ ni pé irú dáhùn fẹ́ ni gbígbín àwọn kílá gbóró aláṣẹ làwa pọ̀ rẹpẹtẹ lọ́dún yìí lẹ́rọ pé wọn ló sí ọ̀nà kìíní òní gbogbo àwọn èèyàn gbọ́ ó tún méje tí mi rí mẹ́fà gbé nǹkan wa níbẹ̀ náà àwọn ìbí wa ní àwọn rí kíní ẹ tó ń padà rí kíní àdúgbò Ọlọ́run ọba. àdúgbò ẹ̀fọ́ náà so ta sọ pé àwọn alálàájì ọdún yìí
Ọlọ́run fi wọ́n dà wá láàmú ká má bọ́ná Ọlọ́run mọ́ra. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wá já lọ síbi ìjọsìn gan fúnra ara rẹ̀. báwọn alálàájì bá tètè dìde Mọ̀dínà lákọ́kọ́, ó ní iye ọjọ́ tí wọ́n ṣe Mọ̀dínà kó tó wá di pé wọ́n lọ sí Mọ́kà. kò sẹ́ni tí ó délé Olúwa tí ò ní dúpẹ́ fọ́lọ́run pé inú Islam ló fi mí sí, mo dúpẹ́. 88 mo kọ́kọ́ lọ sí hajj, tí mo wọ Bẹ́tìlà Àtíkì báyìí mo gbà pé Ọlọ́run bẹ, òdodo la wá rí níbí. ìjọ gbé ìdàlùkíámà ni pé sí lóòótọ́ ni. à ń sọ̀rọ̀ mọ́sálásí Ànábì ní Mọ̀dínà, à ń sọ̀rọ̀ àwọn ibi tá a ṣe istihara lọ àti ziyara tá a ṣe káàkiri. ziyara pọ̀ so ká má bọ̀rọ̀ gùn. gbogbo ẹni bá wá lọ Mọ́kà wọn ò ní mọ̀ pa àwọn ètí bẹ̀rẹ̀ ẹsẹ̀ hajj ọ̀ǹtìlì jọ́ tán bá gbéra tán bá dé Mùnà. Mùnà, Àràfà, Musdalifa, padà sí Mùnà, èyí ò gan ni sí hajj tọ́pọ̀. sáwọn èèyàn wò ní sọ̀rọ̀ kankan láwọn ààyè tí mo sọ yìí torí. ọlọ́run yára yín pé àkọ́kọ́ tí n kọ́kọ́ mention ni pé lọ́dún yìí unlike last year a ní issue ní online láti register fún sàrẹ́ àníwá sàlám ráúdọ̀ là ń pè. ráúdọ̀. àfa wa Dr. Agbájẹ́lọ́fà ọlọ́mọsá ìṣe dáadáa fún wọn mẹ́mbà bọ́ọ̀dù ni àwọn náà máa tètè àwọn náà advanced team lọ sí Medina àwọn náà lead pẹ̀lú àwọn student wa lọ́wọ́ oúnjẹ mọ́ àwọn máa ṣe wo wàhálà yẹn. láti àwọn ní problem gan láti register ní online fún àwọn alálàjì. ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàjì wa tán lọ before ètò kọjá yìí kọ́dẹ̀ mi gan ìyẹn rí ráúdọ̀ dé. bó o ní o ṣe ní rí bẹ́ẹ̀ lọ́dún ní. wọ́n á ṣàánú lọ́dún yìí àfa Agbájé àti gbogbo àwọn tíìmù àwọn student yẹn wọ́n try gan kò sẹ́ni tí ò wọ ráúdọ̀ lónìí. Allahu Akbar. láyé tá a sin Ànábì sí tá a ṣe àdúrà ń bẹ. kábàárẹ̀ Ànábì àti mọ́ra sí rẹ̀. Masha Allah. gbogbo wa la débẹ̀. without registration o lè débẹ̀. online yẹn wọ́n kàn rí ṣe ni. Alhamdulillah. so ìyóhun ní ti Mọ̀dínà. adúpẹ́ fọlọ́. àwọn èèyàn wa ṣe mọ̀ tó máa ṣe dìbì kí Ànábì wọn lọ ẹlòmíì ó lọ wọ́n sàn rin òun káàkiri. àwọn àgbà wọn pé ẹ má lu ẹ̀rọ agbára yín sọ. ẹ má dá wà lálẹ́ fún wa. àkóògùn wa lóòótọ́ àti kó àwọn doctors wa. àìdíbiṣẹ́ o bí tí wọ́n lọ yí ẹ̀ kàn sí wájú ni o tí bí sẹ́ wá bẹ ẹ preserve agbára yín ẹ reserve gbogbo strength yẹn fún mashayira. so alhamdulilayi majority náà gbọ́ àmọ́ tọ́. àwọn tí ọ̀gbọ́n náà wà. ẹlòmíì ń bẹsẹ̀ dáwí wọ́n sì ń tún lọ gun òkè. débi òkè Àràfà kí nígbà wọ̀nyí lànà bíi pé l'Àràfà. ẹni bá ti dé bí ó ti dára fẹ́ mọ́ lọ gún kankan wọ́n kó bá wa. wọ́n lọ òkè àlùmí ó dé wáyé ní ìtọ̀ ó dẹnu kalẹ̀ mọ́tọ̀ ẹ̀fún lómi tútù. ẹ̀fún panadol. àwọn alhamdulilayi ẹnìkan kan sọnù ẹnìkan kan òkú bá a ṣe lọ náà ládé alhamdulilayi. ṣé àyè tó ní Mùnà àtàràfà bó ṣe yẹ kó tó sẹ́mu kọ́ yàtọ̀ sínú ilé tá à ń gbé. bàbá ló tẹ́ bàbá wà ní Mọ̀dínà táwa Mọ́kà hòtẹ́ẹ̀lì la wà. ẹ má jà lọ títí mílíọ̀nù ayé olè tó. La ilaha illallah. ní ti wà láéláé nù àbí tó bá tún dọ́gbọ́n sí. Allahu Akbar. àlè sọ tó bá kọ́ bẹ́ẹ̀. ṣebí Saudi mọ iye pilgrims ní bọ̀ láti stéètì kọ̀ọ̀kan. báwa ọ̀rọ̀ hajj ò rí báwọn. hajj ò rí báwọn. náà. Ọlọ́run ṣe ìyanu rẹ̀ wọn. ẹ̀wọ́n àwọn mìíràn gbogbo bá ṣe wí náà tó tún ṣe tó náà àwọn mìíràn tó ń gba kọ̀rọ̀ wọlé náà àwọn nígbà wọn tiẹ̀ ti fàyè lẹ̀ fáwọn tour operators tí wọn gbà through pilgrims board state. so àti pé àwọn alhamdulilayi síbi ká sùn ká jí náà ni ó tiẹ̀ dáwọ́ ṣeré òun. alhamdulilayi Ọlọ́run máa fira yẹn náà bẹ́ẹ̀ o president ní senator ní wà ní àjọ sunlẹ̀ ilé náà ni. bẹ́ẹ̀ni wọ́n làwọn lọ gbabi tó dáa fún ọ. ọ padà wàá pàdé wa ní kámpù. a pàdé kámpù àjọ sunlẹ̀ ilé àjọ tí o gbàgbọ́ máa yí so ká fara yílẹ̀ fọlọ́mọ báyìí tẹ̀ máa dùn àwọn yẹn. Ni wa tí o bá ti sí health challenges pé bóyá toilet wà wo nǹkan wà tó jìnnà sí wa kẹsùn kejì tí o bá sí nǹkan tí o wà láàárẹ̀ tó wáyé pé bóyá bíi. ẹ̀rí Musdalifa tó ń ya fọ́tò president of a nation. bẹ́ẹ̀ni tó dùbúlẹ̀ mẹ́. Côte d'Ivoire bẹ́ẹ̀ni last year ni so tí o sí àrùn tó wà contagious ó lè máa ran àjàkálẹ̀ àrùn. síbẹ̀ ká sùn ká dìde bí kíni kan yẹn wàláyé. Ọlọ́run làwa jọ́sìn fún bí. gbogbo ìfarayé rẹ̀ fọlọ́run kò sí pé nìkan máa. àyè òkò lílẹ̀ ńkọ́. bàbá Saudi ń gbìyànjú. Alhamdulillah. wọ́n ṣe yàn pé ń jọ̀hún tí yẹn ti máa kú jù nù bí òkú nígbà táwa wà. bí tráfíkì ẹlẹ́sẹ̀ ò ṣe ní lọ́pọ̀. nísìnyí mọ́tò ò lè débẹ̀ tó wà lágbára ráyàn Ọlọ́run mo tipátipá rẹ̀ nìkan kọ́wọ́ ju àwọn àyè gbòòrò yẹ́gẹ́ máa ṣe báyìí máa lálàá sẹ́mi ara rẹ̀.
àwọn tó bá óòdì púpọ̀ wọ́n ràn án nínú àwọn pilgrims bá ń lẹ̀ kó tèmi. ìyá náà tó rẹ̀ lójijì pé kíní kan ọlọ́run múlẹ̀ o ti ṣe tó jẹ́ tipa ni tó jẹ́ dandan bẹ́ẹ̀ alhajj arafa kò gbọdọ̀ wà lórí arafa ní ààyè tó ń pè lárafa kì í sókè o ààyè tó ń pè lárafa. àwọn Saudi bó ṣe kó rẹ̀ yàn tó wọ́n ti make a provision pé wọ́n ó gbé ọ dé bẹ̀ wọn kọ́dà wọ́n pé ó power seminary ó wà nínú ọkọ̀ ambulance wọn tómi wà lára rẹ̀ tí kò fi lè fulfill obligation pọ̀ wá sí hajj. lásìkò báyìí tó sì wà nínú ìsinmi wọ́n ti ṣe ògbéyìn wà lẹ́yìn bẹ́ẹ̀ yàrá yìí wọ́n ti rí yìí ṣe gbogbo yòókù o lè máa rán yàn kọ́dà o lè rán yàn ní gbogbo tàwa fún gangan pé dísìn so ní kúkúrú ṣá àwọn èèyàn ṣiṣẹ́ dáadáa alhamdulillah àṣìṣe tó complain pé òun ò rí kíní kan ṣe òun rán kọ́dà lọ́wọ́ àkọ́kọ́ táwọn kọ́ dé gbà láti Medina táwọn dé àwọn obìnrin kọ̀ọ̀kan tó gbọ́n bá wà ní àsìkò period wọn free period wọn tó wọn lè rí nǹkan gbogbo wọn a tún make a provision fún lẹ́yìn ìgbà tí a parí tí wọ́n bá ti free ọ̀yá bá ṣe lọ a tún guide wọn ètò máa lọ sí tiẹ̀ kò sẹ́ni kankan tó complain bí wọn ò rí kankan. ẹ ṣé púpọ̀ àwọn òpó ẹ̀sìn Islam 5 ni hajj yìí nígbẹ̀yìn fẹ́ni tọ́lọ́run bá yọ̀dá fún àwọn kan wọ àlìjánnà wọn ò ṣe hajj torí pé wọ́n gbọ́ lọ́hùn bọ́ agbọ́ lódodo wọ́n sì tẹ̀lé tọ́lọ́hùn tọ́jọ́ òkú fi dé tọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n tí ẹ bá l'opportunity àti lọ hajj tó sì dé kí lèrè tí ó jẹ ẹni kí sì ní ìwà tó yẹ ká máa expect lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá ti ṣe hajj tí ó máa já sí pé wọ́n pé ṣáìbẹ̀ alájà ni ṣáìbẹ̀ alájì ni. alhajj mabrur laysa lahu jaza illa aljanna. òjíṣẹ́ ńlá ló sọ yín. àdéhùn Ọlọ́run ni. Allahu akbar. tó bá ti ṣe hajj ìbá sí ní o ṣe. alhajj mabrur. máa wulẹ̀ tó o ṣe dáadáa o tó o sì ń dẹ́ṣẹ̀ ń bẹ̀ o ẹlòmíín tó ń lọ dẹ́ṣẹ̀ lọ́wọ́ wíwí táwọn wí. Allahu akbar. wọn náà ń dà kan padà ní sàwọn kan tó ń jalè náà. La ilaha illallah. tó ń lọ jalè lọ́wọ́ tó ń pààyàn lẹ́kún tó ń ṣe àkóso gbogbo tó bá ṣe bó ṣe kó ṣe tó tẹ̀lé òfin Ọlọ́run ọba gbogbo ohun tó ní kó jìnnà sí ò jìnnà sí gbogbo ohun tó ní kó o ṣe òun sì ń ṣe tó wá tún délé tó tún gbé aṣọ òun wọ̀ tó bọ́lẹ̀ aṣọ ara mi òun náà funfun ara mi funfun bẹ́ẹ̀ni aṣọ ara mi aṣọ pé mo ti mọ́ mo ti bọ funfun ẹ̀mí rẹ̀ tún funfun dédé bẹ́ẹ̀ náà ọba délé Ọlọ́run ti promise rẹ̀ àlìjẹ́nà ní ọba. Allahu akbar. On what condition téèyàn bá padà sí ibi aburú tó máa ṣe tẹ́lẹ̀ gbogbo ń tó gbọ́ ní kìlọ̀ pé mùsùlùmí ò gbọ́dọ̀ dídí ẹ̀ jìnnà sí. fún ilé yìí ká gbìyànjú wa tọ́lọ́run ti ní ká lọ gbogbo yẹn kọ́ ní ó lè lọ bẹ́ẹ̀ ṣe sọ́hun. Allahu akbar. opportunity yẹn wọ́n láńlá wa ní fẹ́ni tọ́lọ́run bá ní kó lọ́hùn gbogbo tọ́lọ́run ti fọ ìṣẹ̀lẹ̀ kalẹ̀ lọ́hùn tó ti bọ́ ká tó dàbí kàyáwó mi waladatka ummuka gẹ́gẹ́ bí jọ́ tí yàrá bí ọ tí gbogbo ẹ̀ ti tán tí ò ní kankan lọ́rùn wọ́n tún tó lè má lọ mọ́ láíláí kò dé ọ̀rọ̀rùn kí yẹn mélòó ní ń padà dọ́rọ̀ àwọn míì lọ every year bọ́lọ́run ṣe kọ́nù àwọn olówó láwọn àbí wọ́n wà nípò kan àmọ́ gbogbo yẹn míì àwọn tó pọ̀ jù ní pé ẹ̀ka wọn náà ló ra yìí lọ kó wá dán ẹ̀ka wọn náà kó wá sí jákujàku kó má rí ṣe àbọ̀lọ́wọ́n tó wá sànú orí ṣe tán ó tún wá délé tán wọ́n fi epo tó fi gbé yí ara kí ló fi fọ́ mọ́ opportunity ló ti sọ. that means kéèmì máa hùwà dọ̀tí ìwà ẹbọ òun forí jìn ọ́ o ti máa lọ o ti fọ́ra ìwà ìgbọ́ lọ́hùn gbọ́. ètò òkú tó ṣe láyé tẹ jùkú tọ́lọ́run náà kó máa. ẹ ṣe púpọ̀ gbogbo ẹni tó lọ ní Nàìjíríà lábẹ́ National Hajj Commission ni gbogbo wọn bá lọ state 36 FCT kún ó di 37 bó lẹ ṣe rí conduct hajj fún torí kálukú ló sanwó ara rẹ̀ ńgbà tí ń lọ Mọ́kà owó ilẹ̀ san fún àwọn National Hajj Commission tí wọ́n fi ṣètò tó dáa báyìí bó lè tó nákàn lọ́dún ni. torí àsìkò nǹkan ṣàkórí ẹ báyìí pé hajj ọdún yìí abẹ́ NACON chairman tuntun fantastic. Ambassador Ismaila Yusuf. Fantastic. Allahu akbar. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan lọ. So látòkè ní báyìí experiment gan à ń dán nǹkan wò àyẹ̀sẹ̀ à ń gbé síra wọn à ń gbé owó ẹja wọlé wò tí n bá débi tí. ọwọ́ àṣetọ́ wa dáa tó báyìí. eléyìí gbìyànjú pọ̀. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bó ti ṣiṣẹ́ ní external dada. bẹ́ẹ̀ ni external affairs as an ambassador. súnmọ́rọ̀ hajj dada ó ti mọ wọn máa yàn wá ni. Allah akbar. ó ti mọ gbogbo ètò ń tẹ́lẹ̀ mọ bíi tí challenges wà ní. ó kó gbogbo àwọn jẹmọ́ rẹ̀ ó kó wọn jọ ń ṣe gbogbo ẹ̀ ni kò lè mọ̀ sí challenges fún wọn ó wà táwa náà sì mọ̀ sí gẹ́gẹ́ àwọn ọ̀rẹ́ wa tó wà látọ̀ sọ fún wa àmọ́ tọdún yìí kéré púpọ̀ Ọlọ́run sì fún ọkùnrin ní nǹkan ṣe. alhamdulilayi tí ń bá ń lọ báyìí kódà ní Saudi gan wọ́n ní rìgáàdì fún alhamdulilayi ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò hajj ọdún ní náà
la sọ̀rọ̀ nípa rẹ̀. Alága fún ètò alálàájì ìpínlẹ̀ Kwara, Professor wa Moshood Mahmood Jimba tán jẹ́ igbákejì Vice Chancellor University ní Kwara State University ní Mọ̀lété tó wà ní in charge administration. Àwọn ni akéṣí. Àwọn náà lálága ìgbìmọ̀ elétò alálàájì ìpínlẹ̀ Kwara láti nǹkan bí ọdún 3 sẹ́yìn. Bí wọ́n ṣe ṣe tọdún àkọ́kọ́, gbogbo èèyàn yìn wọ́n tún ṣe lẹ́ẹ̀kejì náà. Èyí tán tún wá ṣe lẹ́lẹ́ẹ̀kẹta yìí lànà tún wá sọ pé pàfọ́mánsì wa ń dáa lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta yìí tún wá dáa sí i. Ọlọ́run jẹ́ pẹ́ ń bẹ́ yóò sì máa ṣamọ̀nà yín. N tá a fẹ́ sọ fẹ́yìn olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá ni pé kí kálukú wa ká purify intention wa, ká tún àníyàn wa ṣe lórí iṣẹ́ tán bá gbélé wa lọ́wọ́. Gbogbo àwọn tẹ́ rí tí wọ́n ń yọ wọ́n fòtì tí wọ́n bá fi wọ́n sípò. Àníyàn ni ọ̀dà kò jẹ́ kí iṣẹ́ ọwọ́ wọn dá. Ẹ wà ambassador tán sẹ̀ fi sí ní sí Ismaila Yusuf chairman NACON. Àti ẹ̀gbókọ rẹ̀ rí. Ó bẹ̀rẹ̀ sáfíìsì ẹ̀ ní federal ó sì parí ó sì retire òun ni ẹ mú. Nígbà táníyàn rẹ̀ dá iṣẹ́ ọwọ́ rẹ̀ dá ó sì wá kárí gbogbo pilgrims lọ láti Nàìjíríà. So àdúpẹ́ fọ́lọ́run. Gbogbo wa pátápátá ẹ jẹ́ káníyàn wa máa dá lórí iṣẹ́ tán bá gbé wa lé wa lọ́wọ́ àti iṣẹ́ tá a bá ń ṣe àti èyí tá a là ń ṣe fọ́lọ́run náà kò sí pé àníyàn tó dáa là á fi ń ṣe. Tá a bá ti ń fà àníyàn tó dáa ṣe àlámọ̀rí wọ́n mọ̀ rí bá a ṣe ń fẹ́ nǹkan tá à ń ṣe ọmọ dáa. Lójú Ọlọ́run nìkan kọ́ àwọn èèyàn náà mọ̀ rí pé ẹni yìí try ó gbìyànjú. A dúpẹ́ púpọ̀ fún Professor Jimba tí wọ́n wá ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún wa lórí ètò hajj tọdún ni. Mo sì rò pé ẹ sọ fún wa nígbà tá a ṣe program tèbó níjẹ̀ẹ́jọ́ wípé inú ètò hajj tó wà ńlẹ̀ ni pé láàrin oṣù méjì sísìn ẹni tó bá fẹ́ lọ hajj 2027 kó tètè yá sanwó fún State Pilgrims Board torí NACON ò ní gbowó mọ́ bó bá di September 25. Good. So kíkálukú Ọlọ́run ràn wá ṣe gbogbo ẹni tó bá fẹ́ perform hajj àbọ̀ fẹ́ sanwó fún àwọn tó fẹ́ rán lọ hajj láàrin oṣù kan sísìn wá kalẹ̀ tètè san láàrin oṣù méjì kí àwọn èèyàn rẹ̀ lè lọ sí hajj. Ọlọ́run gbà lẹ́sìn fún wa. Níbí ni a mú ètò tèmi wá sópin àmọ́ ìní jẹ́ kí program náà wá sópin láì dúpẹ́ fún professor wa. Kọ́lọ́run kó bá dúpẹ́ fún yín. Tọkàntọkàn lẹ fi ń ṣiṣẹ́ iná lọ́lọ́run fi ń dẹ́yìn náà lóhùn. Ọlọ́run nígbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín. Ẹ ti di example fún àwọn èèyàn láti lè máa wò wípé ṣe bó rí lágbájá irú ẹni tẹ́ ẹ kẹ́ ẹ jọnu. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ yóò jẹ́ kẹ́mi yín gùn yóò ṣàlékún dáadáa fún yín. La ilaha illallah wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.